FM 100. Ẹ̀tẹ́tí ẹ̀gbọ́n ìròyìn o. Ìròyìn ní Tùngbá FM 100.9 là ń wá. Ẹ káàárọ̀ a kú ojúmọ́ ìròyìn yálẹ̀ta rèé láti kọ́ni Tùngbá 100.9 FM Ọláyẹmí Àkànnì ńlò níròyìn. Ilé ẹ̀kọ́ gíga fáfitì ìpínlẹ̀ Èkó sọ wípé àwọn máa bẹ̀rẹ̀ ètò ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga pẹ̀lú àyẹ̀wò tó yẹ nípasẹ̀ ìdánwò àṣewọlé tí ilé ẹ̀kọ́ ọ̀hún máa bẹ̀rẹ̀ ní ọjọ́ 11 oṣù kẹwàá ọdún yìí. Bákan náà ni ilé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún sọ nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wípé àwọn máa bẹ̀rẹ̀ ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára fún ìdánwò àṣewọlé tó jẹ́ ti ilé ẹ̀kọ́ ọ̀hún láti gba àwọn akẹ́kọ̀ọ́ wọlé fún ètò ìgbẹ̀kọ̀ fún ti ọdún 2021-2022 bẹ̀rẹ̀ láti ọjọ́ ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹwàá ọdún yìí. Nínú ọ̀rọ̀ tí wọ́n fi léde wọ́n ṣe àlàyé wípé ẹnikẹ́ni tí bá fẹ́ wọlé sílé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún gbọ́dọ̀ ní àwọn ohun àmúyẹ tó yẹ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún láti ní. Wọ́n ní lára ẹ̀ ní àwọn tí wọ́n máa wọlé ẹ̀kọ́ ọ̀hún gbọ́dọ̀ mú ilé ẹ̀kọ́ gíga fáfitì gẹ́gẹ́ bí ayò wọn àkọ́kọ́. Bákan náà gbọ́dọ̀ ní èsì ìdánwò tó dára nínú iṣẹ́ 5 lè tí kò yọ èdè Gẹ̀ẹ́sì àti ìṣirò sílẹ̀ yẹn nínú ìdánwò àṣekágbá nílé ẹ̀kọ́ gíga girama, àti wípé ẹni tí àwọn bá máa gbà wọlé gbọ́dọ̀ ti pé ọdún 16 ní ó pẹ́ jù ọjọ́ 21 oṣù kẹwàá ọdún yìí, àtàwọn ohun àmúyẹ mí bẹ́ẹ̀ lè tó jẹ́ pé wọ́n ní tí ẹnikẹ́ni tí kò bá ti ní lára àwọn àmúyẹ yìí tàbí tí kò pé ọ̀nà irúfẹ́ níbẹ̀ àwọn kò ní gbà wọlé sílé ẹ̀kọ́ gíga fáfitì ọ̀hún. Kọmíṣánná ọlọ́pàá tuntun ìpínlẹ̀ Ògùn tó ṣẹ̀ bọ́ sórí ipò kọmíṣánná fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọ̀gbẹ́ni Lánrè Bankole ti ṣe ìlérí wípé òun máa mú kí ètò ààbò túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ nípínlẹ̀ Ògùn pẹ̀lú sọ ìpínlẹ̀ Ògùn di ibi tí ètò ààbò ti fẹsẹ̀ múlẹ̀ jùlọ láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ ní jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Kọmíṣánná ọlọ́pàá Bankole tó bọ́ sórí àlééfà àti kọmíṣánná àná Edward Ajogun ti kúrò látàrí ìgbà ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ ọlọ́pàá ọ̀hún. Nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ó sọ wípé ìdúkùkọ̀lájà àwọn adigunjalè ní Ìjẹ̀bú-Òde tó fi mọ́ àwọn òṣìṣẹ́ míì lè tó fi mú kí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ilé ìfowópamọ́ ti ilẹ̀kùn mọ́ ibi tí wọ́n ti ń ṣiṣẹ́. Ó sọ pé gbogbo ẹ̀ pátápátá ni àwọn máa wá ojútùú pẹ̀lú ọ̀nà àbáyọ sí láti lè jẹ́ kí àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́sí ọ̀hún bẹ̀rẹ̀ iṣẹ́ wọn. Bankole sọ wípé àfojúsùn àwọn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ní láti mú kí ìpínlẹ̀ Ògùn jẹ́ ìpínlẹ̀ tí ètò ààbò ti fẹsẹ̀ múlẹ̀ jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ olómìnira tó ń rí sọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà tẹ̀ka ìpínlẹ̀ Enugu sọ wípé àwọn ti bẹ̀rẹ̀ ìpele kejì fún ìforúkọsílẹ̀ ìtẹ̀síwájú rẹ̀ fún káàdì ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún. Kọmíṣánná agbègbè fún àjọ elétò ìdìbò ọ̀hún ní ìpínlẹ̀ Enugu Dókítà Emeka Ononamagu ni ó sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ lásìkò tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ níbi àpéjọ àpérò àwọn oníròyìn tó wáyé nílùú Enugu. Níbẹ̀ ni ó ti sọ wípé ọjọ́ 4 oṣù kẹwàá ni ìtẹ̀síwájú lórí ìforúkọsílẹ̀ ọ̀hún ti bẹ̀rẹ̀ ní ìpínlẹ̀ Enugu. Ononamagu sọ wípé iṣẹ́ ọ̀hún tó máa wáyé ó ní títí di oṣù 12 ọdún yìí là máa fi ṣe ìforúkọsílẹ̀ ọ̀hún. Ó sọ pé àǹfààní ìforúkọsílẹ̀ lórí ẹ̀rọ ayélujára máa kọ́kọ́ wáyé ṣáájú ìforúkọsílẹ̀ ojúkojú fún káàdì ìwé ètò ìdìbò ọ̀hún ní ìgbáradì fún ètò ìdìbò gbogbogbò ọdún 2023. Ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara sọ pé àwọn ti fa àwọn tí iye wọn tó 107 táwọn dóòlà ẹ̀mí wọn pẹ̀lú iṣẹ́ àgbàkalẹ̀ kúrò lọ́wọ́ àwọn ajínigbé tí wọ́n jẹ́ lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lé ìjọba ìpínlẹ̀ Zamfara lọ́wọ́. Agbẹnusọ fún ilé-iṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Zamfara Super Mohammed Shehu sọ nínú ọ̀rọ̀ ìtòfilédè nílùú Gusau tí ṣolú ìpínlẹ̀ ọ̀hún. Ó sọ wípé fún ìgbésẹ̀ tí àwọn gbé pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò ní ọlọ́kan òjọ̀kan ti túbọ̀ mú kí ẹsẹ̀ ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ ọ̀hún. Wá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí ọ̀hún táwọn ṣe
ó ní láti ọwọ́ àwọn akẹgbẹ́ àwọn táwọn jọ ń gbógun ti ètò ọ̀rọ̀ ààbò ni ó ti wáyé ní ìpínlẹ̀ náà pẹ̀lú àwọn ìgbésẹ̀ àtàwọn ètò ọ̀kanòjọ̀kan táwọn ṣe àgbékalẹ̀ láti fi kojú ètò ọ̀rọ̀ ààbò tó ń ṣe ségesège ní ìpínlẹ̀ ọ̀hún. Ṣéhù fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún sọ lásìkò tó ń ṣe ìfàkalẹ̀ àwọn tí wọ́n gbà kalẹ̀ ọ̀hún lé ìjọba ìpínlẹ̀ ọ̀hún lọ́wọ́ wípé ètò ààbò tí ń fẹsẹ̀ múlẹ̀ látàrí iṣẹ́ takuntakun tí àwọn àjọ òṣìṣẹ́ ìlútàjù ìpínlẹ̀ ọ̀hún gúnlẹ̀ ń ṣe láti fi mú kí ètò ààbò fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ Zamfara. tó peter madero fún ti sáyé mọ́ rèé ètò kùdì ní aago 12 nígbà táwọn ọmọ yàn gbé wá fún yín lédè Gẹ̀ẹ́sì láti kọ́ ní tó gba 100.9 FM. àmọ́ kí n tó máa lọ ẹ̀yìn ara ẹjá ṣùgbọ́n ìjọba àtàwọn elétò ìlera láti jọ gbógun ti ìtànkálẹ̀ àrùn COVID-19 ọba òkè yóò bá wa kásàjẹ́ kálárùn yìí àmín. lórúkọ gbogbo wọn tájọ ṣe gbogbo àkójọpọ̀ ìròyìn ọ̀hún ní èmi Ọláyẹmí àkànní kì í pé ẹ ṣe bẹ̀ṣẹ̀ tẹ́tí sí wa ire o. ẹ tẹ́tí ẹ gbọ́ ìròyìn o.